sọ̀rọ̀ bí ẹ̀wẹ́ òkè ẹ̀yìn náà ọlọ́pàá àdúró tì mí. Mo kí gbogbo káńsù ìmọ̀mọ́ àgbà fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Mo kí wọ́n gà ní ilé ìmọ̀ọ́mù ní Máṣífà, wọ́n gà ní Ìbàdàn, wọ́n gà ní Aláwìyé, mo kí wọ́n gà ní Ayára, mo kí ẹ̀yìn náà, mo kí arọ́wà sí àgbà fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Mo kí káńsù ọ̀dàmọ́ Ògbómọ̀ṣọ́ land, gbogbo yìí mo kí lápapọ̀. Alúwàdóyè Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ land, àwọn dà. Sọ́wọ́n mi gbọ́dẹ̀ Alhaji Ibrahim gbọ́dẹ̀ ní òkè ẹ̀mí náà. Mo kí Alhaji gbọ́dẹ̀ ní Alúwàdóyè, former chairman school local government ní àwọn bẹ́ẹ̀ náà ní former chairman Ògbómọ̀ṣọ́ local government Alhaji Ibrahim Àjàgbétoski ọlọ́pàá wa sàn nínú ẹ̀sán dáadáa. Now, wá kí káàkiri lẹ́ẹ̀kan sí Al-Khalifa Mansur Abdulhamid Ejide ọlọ́pàá sàn nínú ẹ̀sán dáadáa. Ó kí chairman Ògbómọ̀ṣọ́ Muslim Youth Forum Alhaji Ishaq Abdulrahim Sẹ̀gbẹ̀gbẹ̀dẹ̀ ọlọ́pàá wa lórí ti bísí àgbọ̀ ọ̀rọ̀ ṣókí lẹ́nu alága káfíń wọn náà ìdánilẹ́kọ̀ọ́ chairman lọ́wọ́ tó ní sàn. Lẹ́yìn tí a ti gbọ́rọ̀ ní ọ̀rọ̀ alága ìjókòó lápá síbi tí a torí ẹ̀ lóko, mo kí alága pọ̀ fún àwọn olóyìn tí wọ́n bá wá sọ. Mo kí ẹ̀yà aláṣà láti o, ọlọ́run bá mi ṣe dáadáa fún mi. Aláṣà láti o kí ilẹ̀ ìlú lójúlé láìláì láìláì lójúlé. Ojú òní tì í aláṣà láti o láìláì láìláì lójúlé.
wọn lábẹ́ ọlọ́pàá mi sẹ́yìn sọ̀rọ̀ náà yá bára wọn pẹ́. nísì ọba wa tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lọ òdu ni wọ́n yìí ṣe àìmọ́ ológun èyí tí wọ́n sì wá bá wa sọ léèrè èyí tó pàtàkì púpọ̀ kí ni nǹkan náà wọ́n wá bá wa sọ̀rọ̀ lórí ìwà ìdàgbéyàtọ̀ náà unity of Allah ìjọba ọlọ́run báwo la ṣe kàn ní ọkàn tó báwo ni ọkàn ẹ̀ ṣe jẹ́ ni wọ́n bá bá wa sọ̀rọ̀ wọ́n sì wà bí pẹ̀lú wa títí di Maghrib wọ́n wà bí pẹ̀lú wa títí di Maghrib insha Allah tí wọ́n bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ tán 4:20 òun la máa ń kí á sùn ní central mosque ní ìsìn so tó bá di àṣẹ àkíyàn wọ́n á kọ̀ntínú tí wọ́n bá ti parí lẹ́jọ́ wọ́n á kọ̀ntínú tí wọ́n bá ti parí ẹ̀ wọ́n rẹ́dì láti gba gbogbo òbéèrè abáni ìlànà ṣá àwùwá títí nígbà tí ọlọ́run bá fi fún wa ní àǹfààní wọn bóyá lórí tí wọ́n bá fi ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa ní o àbí lórí nǹkan míì tá a fẹ́ mọ̀ nípa ẹ̀sìn wọ́n wà ní pẹ̀lú wa láti dá wa lóhùn àwọn béèrè wa ọlọ́run wá ṣẹ̀dọ̀ wa ṣàlẹ́ gbogbo àfọ̀dára fún wa wọ́n ṣe wàhálà púpọ̀ gan lórí ìpolówó ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá yìí wọ́n ṣẹ̀dẹ̀ láti Amẹ́ríkà ní tí wọ́n lọ ṣe náà nìyẹn lórí bíi oṣù kan lẹ́yìn tí wọ́n lé wọ́n ti tọrọ àwọn òye káàkiri wọ́n tó wá sí pọ̀ṣọ́ lóru tí wọ́n bá kó ní pọ̀ṣọ́ lẹ́sìn wọ́n tó lọ sí kúrò ìgbà tí wọ́n lọ tí wọ́n lọ sí bẹ̀rẹ̀ lẹ́yìn ìṣe tó wọ́n lọ bísẹ̀sì tó wà bẹ̀rẹ̀ wọ́n wà ní ọkọ̀ kan bẹ̀rẹ̀ tí wọ́n ṣe káàkiri ayé láì bèrè £1 lọ́dọ̀ ìjọba ìdáhùn àpàrẹ́ mọ́mọ́ lè wáyé ìlà láàrin orí ìkọ̀jẹ̀sà wàdà ṣòkòrò abẹ́rẹ́ ọlọ́run ṣàlékún àìsìkì wọn ọlọ́run kó ṣàlékún àlàáfíà wọn ọlọ́run kó ṣàlékún ọgbọ́n wọn ọlọ́run kó ṣàlékún ìmọ̀ wọn ọlọ́run kó ṣàlékún gbogbo tí wọ́n kò káàkà sí láti jẹ́ kí wọ́n ṣàṣeyọrí lórí iṣẹ́ tí wọ́n ṣe ó wá ṣẹlẹ̀ kò iṣẹ́ dáa tó ọkọ̀ káàkiri ọgbọ́n gbà ọba àlejòlá wọ́n ṣàlékún sí fún wọn níbi tí wọ́n ti máa ń pẹ̀sẹ̀ láyé láti dáhùn ọlọ́run fi kù wọ́n bẹ́ẹ̀ èyí tó wá dáa ní pé ó ṣe kó dáa tó ọmọ wa lọ́wọ́ àpáríkà tí wọ́n á pọ̀ mọ́ àwọn ọmọ tí wọ́n á gbé iṣẹ́ ìlọ́wọ́ wọn ọlọ́run máa ṣàkóso ọ̀rọ̀ ẹ̀fọ́ náà ọ̀lẹ́lẹ́ ìlọ́wọ́ ọlọ́run bá jẹ́ ẹ̀mí tí wọ́n náà mú bẹ́ẹ̀ dáadáa orílẹ̀-èdè ẹ̀mí ẹni rí bá ṣe kù tó bẹ́ẹ̀ náà ní ìṣe máa dáa tó ọlọ́run máa ṣàkóso ọ̀rọ̀ ẹ̀fọ́ náà. àwọn ní ọ̀nàrẹ́bù Dr. Barrister Abdulhakeem Abdul-Lateef tí gbogbo ayé mọ̀ wọ́n sí ọ̀nàrẹ́bù Ìyẹ̀pẹ̀ ọlọ́pàá ṣàlàsí lẹ́sìn ọ̀tọ̀ ìṣòro. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Wa
Hurricane
lórí ìdúró kó má bàjẹ́. Ilé ni o, èèyàn ni o, òun lè ṣe bí wọn tí wọ́n ní underground nínú ilé wọn. Gbogbo wọn sàlọ ọbẹ̀ tí wọn ní kéde bá bọ̀ kò yá Nàìjíríà rẹ̀. Alhamdulillah. Nínú wíńtà tí mo ṣẹ̀ dé yìí mo múra bí eéko ni. Kí ló fà á? Irú òtútù tó wà nínú fúnísà tí ló wà ní gbogbo ìgboro. Bẹ́ẹ̀ bá ń mọ fúnísà ní ice block gbogbo títì ní ice block wà. Àwọn èèyàn kú látara òtútù. Tó o bá wá ní owó tó o fi gba ibà kílé ló kóná èèyàn máa kú sí kì í sọ̀rọ̀ eré. Báwọn ṣe wá tutù bẹ́ẹ̀ ìlú kan kóná ayọ̀. Gbogbo ẹni lọ sí àjẹ ọdún tó kọjá ẹ wo iye ẹni tó kú látara ìgbóná. Kọ́tọ̀ nílẹ̀ Nàìjíríà tó bá ti dàgbò mẹ́wàá wọn ò fẹ́ rí lébúrà níta ilé-iṣẹ́ tó bá kó lébúrà síta wọn ó tì pa nítorí òòrùn aago mẹ́wàá àárọ̀ tó ń yọ ọpọlọ wọn wá kọ́ káàkiri ẹ máa mú mi láti 30 minutes kẹsì dé nǹkan sórí mo lọ kí wọ́n gbà àwọn tí mo lọ kí aago mẹ́wàá alẹ́ ni wọ́n tún lè kọ́ wọn jáde ṣe. Nàìjíríà ò gbóná jù òtútù jù. Saudi Arabia wọ́n á máa kí sọ̀lá ìsìkọ́ kójú lérò tí wọ́n máa ń tọrọ òjò pé ọlọ́run jẹ́ kójú rọ tójú náà bá ti dé òjò bẹ́rẹ́bẹ́rẹ́ ọlọ́run jẹ́ kójú kárí wọn sábà. Gbogbo lọ sí ọ̀sì àti omi tó kéré mà tó lè rẹ́bà wá ní. Ilẹ̀ wọn wá tẹ́lẹ̀ àpáta wọn ò ní iṣu kó yọ wọn ò ní ìrẹsì kó yọ wọn ò ní ọ̀gẹ̀dẹ̀ kó yọ wọn bá bẹ̀rẹ̀ bá lọ́gẹ̀dẹ̀ ní Saudi wọn gbé wá láti òkú. Àwọn Nàìjíríà kò sí ń bá ìtí òjò àwa náà gbé òjò tó wá pọ̀ níbi pé a ní òjò ìṣòwò nílé. Ó ń fún wọn lépo wọn dọ̀ lọ́lá ó fún wa lépo adoníyà ó fún wa ní gáàsì kọ́tọ́ọ̀rù lọ́lọ́lá ó fún wa ní gáàsì ìyálàbá bẹ́ẹ̀ ó fún wa ní irin wọn dà lágbára irin bẹ́ẹ̀ lájà òkúta ìyálàbá bẹ́ẹ̀. Ó fi àánú rẹ̀ kan hàn wá láìpẹ́ nígbà COVID-19. Ó sọ Amẹ́ríkà di aláìmọ̀ọ́ṣe. Wọ́n kú bí adìẹ. UK wọ́n kú bí adìẹ. France wọ́n kú bí adìẹ. Ìgbà tí COVID-19 ó yọjú ó kàn ju wọ́dọ̀ kó wọ́n sọ ní. Mo mọ̀ bẹ́ẹ̀ ní orúkọ ọlọ́run tó ní. Ẹ jọ̀ọ́, ìjẹ́ Nàìjíríà ní ìṣòro, dá mi lóhùn. Ìlú rẹ̀, ìlú alágbàáyíká, ìlú téèyàn fi tọrọ nǹkan, òun ní Nàìjíríà. Ọmọ ọlọ́run máa ta sí ìyàwó mi ò jẹ́ wá. Ìyá abẹ́kùn jẹ wá. Wọ́n láwọn kan nínú àwọn òyìnbó tó wà plane aeroplane ìkan sọ fún mi yọ kan ó ní tó ti fly kiri ayé kò sí atẹ́gùn tó farabalẹ̀ tó atẹ́gùn Nàìjíríà. Kílẹ̀ wá máa tó jẹ́ pọ́blẹ́mù wa nílùú yìí ẹ̀ṣẹ̀ ẹyọ kan láṣẹ. Ẹ̀ṣẹ̀ ọ̀gá ní ọ̀gá gbogbo ẹ̀ṣẹ̀
òun ló bí àwọn ẹ̀ṣẹ̀ tó kù tọ́ba lẹ́sẹ̀ wo ló tóbi jù àwọn èèyàn ní àwọn tó ń ṣẹbọ òrìṣà ìyẹn kọ́ ẹ̀ṣẹ̀ tó wà tó bí gbogbo àwọn yẹn orúkọ ẹ̀ṣẹ̀ náà ní àìmoore. Kí ló lọ ẹ̀ṣẹ̀ náà? Kẹ́ẹ̀ni gbọ́ ikú pátá òbí. Torí ní oríire náà ṣe lọ́pọ̀ wọn sọ yìí. Òní pé máa ń gbọ́ wá sí ìmáàmù àgbà ní gbogbo ìgbà. Mọ yìí tẹ ní sẹ́yìn. Mo parí wáàsí kan ní New York, mo wá fẹ́ sùn, mo wá gbé Facebook bí ní máa ṣe báyìí wáàsí ìmáàmù ní mọ̀ ń wò. Bí ṣe wá wò tán báyìí mo bá pè wọ́n, mo ń bọ̀ lọ́pọ̀ mọ̀ ṣọ́ọ̀bù. Ẹ̀bà mọ́lùkọ́ lọ́wọ́. Èmi ni mo máa wọ Monday. Èrò tó lè wà bí ó ti pọ̀ ju èrò Sunday ní kò ní lọ. Ẹ̀bà dúpẹ́ bọ́ lọ́wọ́. Àwọn oníwàásí táwa bá lọ wáàsí àìwá èrò lọ. Èèyàn là á máa ń wá lọ. Tára máa ń wá lọ. Ẹ̀yin lè yàn ẹ̀bà dúpẹ́ bọ́ lọ́wọ́. Téèrò bá wá sí wáàsí èèyàn bọ́ ṣe wá náwó lọ. Ọ̀rọ̀ rẹ̀ ariwo létí wọn o. Ṣùgbọ́n táwọn èèyàn bá wá oníkálukú yóò máa rí ìwòsàn. Èyí tó wá sọ fáwọn níbi tí ń bá lè fọ̀nà mọ́ ẹnìkan látọ̀dọ̀ rẹ̀ láàyè àdéhàlá òbí kàrọ́jù làwọn àhídà tó bá jẹ́ nǹkan pé ló bá mọ̀ látara rẹ̀ ó ti sórí rẹ̀. Ẹnìkan náà lé ní ọlọ́run kó jẹ́ èmi o. Tó ṣàánú àlejò tó ń dúró mi. Kó ní wáàsí ló sọ̀rọ̀ òun ní tiẹ̀. Ọlọ́run kò ní dúró dìgbà tí wọ́n bá gbà kó tó sọ ní wáàsí mẹ́sàn-án. Àṣírí bẹ́ẹ̀ mọ̀ nípa wáàsí ìmáàmù àgbà ni. Ọlọ́run yìí dúró pé tọ́lọ́ bá máa ń ṣe kó polówó ọjà kò sí iléeṣẹ́ tó lè gbà yàn bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá ní kí n ta ọṣẹ tí n bá polówó títí tí wọ́n rà wọ́n sáà nìyí. Tọ́lọ́ kọ́ nìyẹn olówó ló sọ bọ́ọ̀bá ti polówó ti ṣiṣẹ́ tán. Àti mọ̀nà ẹ̀dá ọwọ́ ọ̀tá ló wà. Ẹ jẹ́ ń sọ ìtumọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀yọ̀kan. Ìdásí àṣírí tójú ọba ti mọ tó ṣẹlẹ̀ Nàìjíríà wà láyé solution yóò sì mọ dísáyé rẹ̀ nípa ìrònú tí wọ́n gbà ń wò nípa ìrísí nípa ó sì yé mi ọ̀rọ̀ tó ń sọ síra rẹ̀ nínú onímọ̀ ìdílé àlàáfíà òde aṣọ́nà òbí bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ tá a ṣe ayé àti mo fẹ́ kà fún wa yìí tẹ́ ẹ bá gbọ́ ọ̀tán ẹ fẹ́ fi bẹ́ẹ̀ sùn orúkọ Nàìjíríà sí ayé àyè eléyìí tọ́lọ́run sọ yìí Nàìjíríà yóò fẹ́. Quran chapter 16 verse 1-2. Kí ló lọ́n sọ? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. Ẹ̀gbọ́n gbọ́dọ̀ sọ, Ọlọ́run ní wàdọ̀rọ̀ bàbá ọ̀básà
mo fẹ́ fún yín ní àpèjúwe kan kọ́ríyà kan ìlú kan kánẹ́t àmínà kan òtùmáyínà ìlú yìí mo mọ̀ ọ́n máa ṣe nínú fọkànbalẹ̀ yàtí àrísìkò àrọ́gàdá mi kò lè màkà lọ́tún lósì lórí yàwá báyìí yìí àmọ́ fàkàfà láti àníwèlá àwọn ọmọ ìlú yìí wọ́n ṣàìmóore sáwọn ìdẹ̀kùn mi fàzákọ̀ Allahu libasa al-ju'i wal-khawf mo wá wọ aṣọ ibi fún wọn àti aṣọ àìnífọ̀kànbalẹ̀ bí máa kàánú ẹ̀sìn àwọn nítorí tí wọ́n ṣe ọlọ́run bá wù. àṣẹ ẹ̀kọ́ ìlú wo lọ́lọ́run bá wí sẹ́ ọlọ́wọ́ kékeré tí a mọ̀ ọlọ́run ni wọ́n ṣe àìmọ̀ọ́rẹ́ sí sáwọn ìdẹ̀kùn tí mo ṣe ni mo bá wọ aṣọ ibi fún wọn àti aṣọ àìnífọ̀kànbalẹ̀ nítorí nǹkan fọwọ́ ara wọn fà. ok kí ló gbórúkọ ẹ̀ṣẹ̀ yẹn àìmọ̀ ẹ̀ dáhùn kí ló gbórúkọ ẹ̀ṣẹ̀ yẹn. kódà ọmọ Nàìjíríà máa ń fẹ́ ájú báwo ló sì máa sọ pé àmọ́ rẹ̀ àwa tá a mọ iye àmì àbúrò láì tá a máa ń fà ẹ̀jẹ̀ àdúgbò fọlọ́ ìjàre jàmá ìlú yìí ò wọlé ẹ̀dùn tó bẹ́lẹ̀ ẹ̀ka sí ẹ̀wé lọ́wọ́ ní ìta máa ń sọ ní ẹ̀ka àrùbá àdúgbò àti gbogbo ń bá a sọ ní àsínú ẹni tó dúpẹ́ ṣé mi ò tí ì ṣẹ̀yìn kí n mọ àbàbọ̀ díẹ̀ díẹ̀. àṣàlẹ̀ alhamdulillah kó sì dáa tó jẹ́ kọ́nà tó pa wá láti ká sọ alhamdulillah. àṣeyẹ kọ́nà ń pè ní wọn mọ́ọ́rẹ́. àwọn aláìmoore mẹ́rin wà aláìmoore mélòó ní bá fi ń sọ gbólóhùn yìí ẹ máa wò ó máa fọkàn bá lọ. Yorùbá lẹ́ni bá a ṣe lóore tí ò dúpẹ́. ọkùnrin kan àwọn mẹ́rin kẹ́míkà dására mọ́tò wọn mọ́tò ó ṣòro fún kẹ́míkà àwọn mẹ́rin ni wọ́n ṣàpáàkì mọ́tò náà kalẹ̀ nọ́bà lọ ìgbà tí wọ́n rí dé wọ́n ti fọ mọ́tò mẹ́rẹ̀ẹ̀rin ẹni àkọ́kọ́ ló kọ́kọ́ dé ó rí pé wọ́n ti fọ mọ́tò kò béèrè bá ló fọ mọ́tò ló bá gbé mọ́tò ẹ̀ ló bá lọ kí ló ń kọ́ rẹ̀ ìdẹ́ ẹ̀ bá ti àgírí kẹ́ máa sọ fún mi o àpèjúwe tí ọ̀rọ̀ yóò fi yé eyín ju bó ṣe yé mi lọ ni mò ń bẹ lọ́wọ́ kọ́lọ́n ní ó ṣẹlẹ̀ o ṣé àpèjúwe tí mo mú ẹ̀ ló kíá mọ́tò tó ṣòro fọ̀ wọ́n wá fọ mọ́tò rẹ̀ tán ó wá dé ó béèrè ta ló fọ̀ ó fọwọ́ mọ́tò ló bá lọ kí ló ń kọ́ rẹ̀. ìgbà tẹ́lẹ̀ kejì ó fi dé ẹ̀ tó fọ mọ́tò ó yà sáré lọ sọ́dọ̀ rẹ̀ ó lé ní mo fọ mọ́tò yìí o ọkùnrin kò dún pẹ́ẹ́ ó kàn wọ mọ́tò ó kàn tíráìsì lọ kí ló ń kọ́ tiẹ̀ náà. àwọn mélòó ló kú tí o fi lẹ́yìn kẹta bá dé ló bá tún lọ báyẹn ẹ̀sà èmi mọ̀ fọ́ mọ́tò yìí ó ká wáìpà sókè àbí kó lè mọ̀ pé ọkọ̀ mọ́tò rẹ̀ ìyẹn bá fi bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ tán ó kọ́ ká wáìpà ẹ̀ka ìyẹn wá lọ sọ́dọ̀ àwọn bọ́ìsì kan tó ń gbá bọ́ọ̀lù ó wá
wọn tán tó kí wọn tán àwọn yẹn fọ́ ìsìn bọ́ọ̀lù tó ń gbá ọ̀rá yìí tiẹ̀ wọ́n sáré gbà bá wọn ju wọ́n sáwọn ìyẹn náà bá tó wọ́n tó ẹ̀ ló bá lọ kí lórúkọ rẹ̀ wọ́n di mélòó ẹnìkan ló kó nìyẹn bá dé ó ní ẹ̀sà èmi mo fọ mọ́tò yìí ìyẹn bá rí kó wọ aṣọ blue ìyẹn wá ní ọ́bjẹ́sì blue ẹni tó fọ mọ́tò dáhùn kó máa má pè rẹ̀ ìyẹn bá wọ mọ́tò ẹ̀ ìyẹn náà bá lọ kí lórúkọ ẹ̀ wọ́n di mélòó sẹ́yìn máa ṣe oníkálukú wọn ò dúpẹ́ àbí ọ̀yà. Gbogbo wa náà wà bí nínú pé wọ́n fún yín lóore ẹnìkan yàn yín sípò ẹnìkan fún yín ìyàwó ẹnìkan fún yín lówó ẹnìkan fún yín lọ́mọ oríṣiríṣi nǹkan tó ń kí ayé fún yín kí làwọn nǹkan fún yín tó lágbára jù. Ẹ sọ̀rọ̀ ìyàwó kílẹ̀sà ẹ̀mí ni nọ́mbà wán kí nọ́mbà wán ṣé ẹ gbàgbọ́ àná ṣé ẹ gbàgbọ́ ṣé fún yíyàwó kékeré ní ọmọ àdéhùn ní nọ́mbà wán nù èwo nọ́mbà tú èwo nọ́mbà tírí ìjọba mi ní ẹ máa sọ ẹsì àjọ kò sí ní owó ojú méjì lọ bẹ̀rẹ̀ náà lọ ẹsẹ̀ méjì lọ bẹ̀rẹ̀ lọ ẹ̀dọ̀ tí bẹ́ẹ̀nù rẹ kọ́ kíni tí bẹ́ẹ̀nù rẹ kọ́ wọ́n sọ̀rọ̀ òǹkọ́ ìyẹn kọ́ òfin sọ̀rọ̀ ọ̀rọ̀ jáde ìyẹn kọ́ yẹ̀pẹ̀ wọ́n sọ ní iṣu òmìnir sọ ní iṣu wọ́n sọ ní ìrẹsì òmìnir sọ ní ìrẹsì wọ́n sọ ní ìwà òmìnir sọ ní ìwà wọ́n sọ ní ẹ̀fọ́ òmìnir sọ ní ẹ̀fọ́ bí o bá sómi òní gbélé ayé ó gbómi kalẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ tó lórí bí èèyàn bá ní problem lọ sí wọ́n bá fẹ́ fún ní ọ́sìkì ṣé wọ́n yọ ọ́sìkì bí wọ́n fẹ́ fún yàn lọ́sìkì èyí wá ń gbádùn ọ́sìkì yẹn lọ́fẹ̀ẹ́ gbogbo mi o ṣé wàá sí máa ṣe ṣe láti mú ẹ fọ ṣó yẹ kẹ ẹ gbèsè ìkàlẹ̀ gbà kẹ ẹ kúrò lórí ilẹ̀ láì gbèrè alóńtẹ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wà láì gbèrè pamọ́ fún mi lẹ́gbẹ̀ẹ́ ọ̀n fi ẹsẹ̀ yẹn rìn òbèrè ta ló fún mi lẹ́sẹ̀ ó fojú ríran kiri Ògbómọ̀ṣọ́ ọ̀bèrè ta ló ní kiri ríran. Ẹ mọ̀ kí gbogbo tó fún yín ní òfò àwọn kan bọ́bá rí òbí wọn àwọn kan bí bọ́bá wà láyé tó ríran àwọn kan ò rí tó o bá gbọ́ àwọn kan ò gbọ́ tó o bá lè sọ̀rọ̀ ó dá wọn ayáyá tó o bá lẹ́sẹ̀ ó gbá àwọn kan wá sẹ́yìn ò lẹ́sẹ̀ wọ́n bí àwọn kan ò lápá bí làtà ìrọ̀lẹ́ bá dá àwọn kan nílẹ̀ tó wọ́n ìyá sọ̀mọ́ra wọn lára ẹ̀yọ́ sẹ́ wà lórí ǹjẹ́ ó yẹ kẹ́ ẹ wá di àbí yẹ kẹ́ ẹ wá dì í ẹ̀ dáhùn tó yẹ àbírí ẹ tó fún wa bí òye àbírí ẹ tó fún wa gbogbo ẹni tí wọ́n ń bẹ láyé tí ò béèrè ta ló fún mi àwọn yẹn wọn ò yàtọ̀ sálákùnrin nọ́mbà wán nìkan tí wọ́n fọ mọ́tò rẹ̀ tí ò béèrè ta ló fọ́ tó gbé mọ́tò náà ti ń lọ kí lórúkọ tá a pè wọ́n. Ìgbó wa bọ́ sínú ẹ̀wọ́n náà ó máa dà. Àwọn àkọ́kọ́ yẹn ni wọ́n pè ní kí ni wọ́n ń pè wọ́n? Wọ́n ò gbà wọ́n lọ́wọ́. Wọ́n ò gbà
wọn ò mẹ́ni wọ́n sọ fún kéde wọn ò mẹ́ni kéde sáwọn lẹ́nu kí lorúkọ wọn. ẹni méjì ẹni tó sori kó sọ kéwì ní ọ̀fọ̀ wọn tó kó tó dúpẹ́ ìyẹn làwọn kékeré kí ni mo bọ̀ wájà máa ìdè tọ́lọ́ ní èdè mo dá yìí gbogbo ayé àyè máa rí sí i o wọn ò dúpẹ́ àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn ẹni tó ṣe déédé tó lọ sọ kéde ni mo dá yìí wọ́n wá gbé ẹ̀tọ́ ẹ̀ lọ fún nǹkan tí ò dá wọn. mo ní lẹ́yìn tó sọ pé kìnìún mo fọwọ́ tó ẹ̀ ọ̀dọ̀ àwọn ọmọ ti lọ dúpẹ́ lẹ́nu àwọn tó gbá bọ́ọ̀lù ìyẹn ni wọ́n tó ṣe pé ẹ̀tọ́ lọ́mọ àbá tó lè ní mo dá ó dẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀pẹ̀ olọ́tọ́ ẹ̀pẹ̀ náà olọ́sọ́dọ̀ ìrìn òun forí ìbàdàn fún ẹ̀yìn olọ́sọ́dọ̀ omi òun forí ìbàdàn fún mi olọ́sọ́dọ̀ iná òun forí ìbàdàn fún náà àwọn tó ń forí ìbàdàn fún wọn ti ẹ̀mọ́ tó ń forí ìbàdàn fáwọn àpèjúwe yẹn ó bá mu àbí ó bá mu ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn ó fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó fọ mọ́tò ó wá ní ọ́ọ̀ṣẹ́sì gbogbo wa lè ti gbé alẹ́ ẹ̀kan alẹ́ kò sí inú ẹni tó dúpẹ́ abẹ́rẹ́ ọ̀hún bá ṣe ẹsẹ̀ lẹ́yìn láti gbọ́ pé ẹ̀yin ni mo bá wí wàhálà dé ọmọ rẹ̀ kò lè pẹ́ sí gbó àwọn èèyàn nìyẹn o. kí ni ìtumọ̀ rẹ̀? ìdí tó fi sọ pé aláìmoore lẹ́ni tó fi ọ́fíìsì tó lè lọ ìtumọ̀ ẹ̀ ní pé ìyẹn fẹ́ dúpẹ́ àmọ́ kò wáyé lọ́wọ́ ẹni tó ṣoore fún irú kí ló retí lọ́wọ́ mi tí yóò mọ̀ ọjà sọ pé àṣeyàn bá ti wọlé fún wa àkọ́kọ́ déédéé dúpẹ́ dandan ní kákọ́kọ́ wáyé kí lẹ́ni tó ṣoore pè ní mọ̀mọ́re àlàáfíà láyé náà fà yẹn ẹlòmíràn náà fà ní tẹ́síwì ẹ dáhùn ẹ̀sìn bínú sí mi ẹ̀sìn sọ̀rọ̀ ìgbóyè kí ẹ lè gbádùn ọ̀rọ̀ ọlọ́run sí mi ò lọ létí o bàbá ẹ̀ máa mú wọn ò gbọ́ mọ́ o ìgbà tó ń sọ mẹ́lẹ̀ ẹni àwọn ló bá wí bàbá yẹn lọ. àlàáfíà láyé ẹ̀mí ló là ń fà má sì bí gbọ́ ẹsẹ̀ lẹ̀ ń yá wa ẹ̀yin lẹ̀ bí wa ò má sì bí gbọ́ mi ní fẹ́ má sọ àlàáfíà láyé mọ́ o mo kàn fẹ́ sọ ibi táyà àlàáfíà láyé yẹn tó gbé wa ní Nàìjíríà ní o mo fẹ́ fún yín ẹgbẹ́sẹ̀ àlàáfíà láyé yẹn kọjá mo kàn fẹ́ lọ sọ́dọ̀ bàbá wa yìí sáà ẹ̀kọ́ tó sẹ́yìn tó sà bí ọmọ sì máa ń dúpẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá mi mo wá sọ yí bàbá mi wọ́n lè tọ́ mi wọ́n lè dààmú lórí mi ẹ ṣé o 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 bàbá mi kò ṣe o ṣé o ẹ ṣé o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo bá kà pé 33 ẹ ṣé mo bá tún wé láwàní ẹ ṣé gbogbo wàhálà yín lórí mi ní bàbá mi bá ní mo ti gbọ́ bá mi fọ mọ́tò mi mo bá ní mọ́tò kọ́ ẹ yọ ǹjẹ́ mo dúpẹ́ ẹ dáhùn náà àṣé mi ò sí nínú ẹni tó mọ orí mo bá tún lọ bá ìyá mi ẹlẹ́gbẹ́ mi sínú ẹlẹ́pàá mi sẹ́yìn ẹ̀fún mi lọ́mú ìyá mi ẹ̀ máa dà á lúgàn ìyá mi ẹ̀ ṣe o 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 ìyẹn tó pé 33 ìyá mi bá ní ọba ń bá yàrá mi náà tó lọ ní yàrá pọ̀ yàrá mi lọ́dọ̀ yà bàbá mi ṣé mo rí àṣírí àdàmú láì ní èèyàn máa wá lọ́dọ̀ ẹni tó ṣòro fún yàn ẹjọ́ sá kí lẹ́rẹ́ kí n ṣe
tí yóò máa já sí gbogbo orin lọ́dọ̀ yìí. Bàbá mi yóò sọ pé mo tọ́ ọmọ kí n lè lọ́mọ pè ránṣẹ́ ni. Ẹni fọmọ́kò rẹ èmi ò lọ fi fọmọ́ sọ tí èèyàn bá fọmọ́kò rẹ kó kí ní retí. Ọ̀sẹ̀sì kọ́. Owó lórí ọṣẹ, owó lórí pọnmi, ó dúró síbẹ̀ kó lè rọ́ọ̀bà, ọba sọ ọ̀sẹ̀sì. Bó ṣe rí kankan lọ́dọ̀ Ọlọ́run ni mo sọ yẹn o. Tàbí ẹ ká mọ̀ wípé lọ́dọ̀ ní kéèyàn ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tó ṣòro pé ẹ̀tọ́ ẹ̀ kọ́ mi kí n máa bí wọ́n ti dúpẹ́. Ànábì Sulaiman. Ànábì wo ni mo pè é? Ànábì Sulaiman náà ti kọ́kọ́ sọ àjàmbìrì láyé lèyí. Ńgbà Ọlọ́run fún wọn àti Dáúdà ní ìmọ̀. ولقد آتينا داود وسليمان علما. وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. Sulaiman alayhi salam ó wá ní ìlọ́lá ìjọ àwọn àbúrò èdè ó wá láwọn kòkòrò tí wọ́n ń sọ̀rọ̀ òun dẹ̀ tí wá gbọ́n tí kòkòrò ń sọ ó wá ní irú orí láwọn ọlọ́run ṣe fún mi yìí mo gbọ́ tí kòkòrò ń sọ àlàáfíà láì jẹ́ ọlọ́pẹ́ ó sì ṣe wá pé ọlọ́run kó kọ́ òun bẹ́ẹ̀ náà ṣe ń dúpẹ́. Fáwọn ìdẹ̀kùn rẹ lórí mi. Ṣé gbọ́ dáadáa? Gbọ́ tẹ̀lé náà. Ẹ lè dọ́gbẹ̀, wọ́n dọ́gbẹ̀. Ẹ yọ, ẹ bá gbọ́ ohun tí mò ń sọ lọ́wọ́. Kí ni Sulaiman tọ̀ lọ́dọ̀? Ó ní kó pọ̀ ó ti máa ṣe kí. Ìdí mo fi bẹ̀rẹ̀ wá sí mo ṣe nígbà tí mo wá gbígbẹ́ yìí. Ọ̀dọ̀ ọ̀nà tí mo fi gbà mí wá fẹ́ fọmọ́lẹ̀ dáadáa kó lè kí àsìwà tó bá wá jáde bí wàá mọ̀ kó ti jèrè. Ìgbà tó máa kọ́ tó máa kọ́ gbogbo wa lọ́nà àdìgbà dúpẹ́ tó máa já sọ́pẹ́ lọ́dọ̀ tòun ẹranko ló lò ẹranko náà ní ẹṣin kí ló gbé ẹranko náà ẹṣin ló fẹ́ fi kọ́ wa káàdì wọn bí wọ́n ti dúpẹ́ fún ó wá kọ́ wa ní súrà tí máa mú wa máa ń kà fún wa ó ní. Àti bàbá ha. Ó ní ẹrù ẹsì, ó ti sáré lọ tó mi hẹ́lẹ́hẹ́lẹ́. Báyọ̀ wọ́n rí ìyá àti bàbá ha. Pátákó ẹsẹ̀ rẹ̀ ó ṣe ṣáná fúra pé ìnira ló fi sáré. Báyọ̀ rí ìyá àti sọ́dá ha. Àsìkò tó bá rẹ̀ ní ìdájí bẹ́ẹ̀ ní nọ́pà ẹ̀sìn ṣètò àti bọ́ sínú ogun nídájí. Kí ló fà á tí
tí ẹṣin gbàgbé ara rẹ̀? Kí ló fà á tí ẹṣin ò ka àlàáfíà àti ẹ̀kún? Tí ẹṣin ò du ẹ̀mí tiẹ̀? Bẹ́ẹ̀ sì rí ẹranko yẹn, ẹranko dá ikú mọ̀. Bájá bá bọ̀ tẹ̀ máa ṣe báyìí, kí ló máa ṣe? Ẹṣin ò padà. Wọ́n ní kí ló fà á? Wọ́n ní ẹ wo orí ẹṣin. Ọkùnrin tí ń bẹ lórí ẹṣin, ọkùnrin yẹn ló ń fẹ́ ṣe lómi mu, ọkùnrin yẹn ní fẹ́ ṣe léwé jẹ, ọkùnrin yẹn ló mẹ́sì kúrò nínú òòrùn sínú bọ̀jì, ọkùnrin yẹn ní mẹ́sì kúrò nínú òjò síbi tó lò ní pa, òun ní tọ́jú ẹṣin ní mẹ́sàn-án mẹ́wàá. Ẹṣin wa rí wípé ọ̀nà ẹyọ kan tóun lè gbà dúpẹ́ fún òun ni kó ń kọ́ gbàgbé ara tó gbogbo àṣẹ tó bá ti ń pa kó máa tẹ̀lé. Àṣẹ ìtẹ̀lé àṣẹ ọlọ́run àlá nìkan lọ́lọ́run máa ń pè ní ẹ̀dá oore. Ògbómọ̀ṣọ́ ògbọ́. Ìtẹ̀lé àṣẹ àlá nìkan lọ́lọ́run gbà tó jẹ́ kiri. Nígbà tó wá sí pé àìmọ̀ọ́re ó bàlú wa jẹ́ ẹ̀fíráṣì ìtumọ̀ ẹ̀ ní pé àìtẹ̀lé àṣẹ ọlọ́run ló fa ibi àti àìní fọkànbalẹ̀. Ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀. Àwa ń tọ́ra wa. Àwa ní ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe. Ló bá ní má pààrọ̀. Gbogbo ẹni tó bá pààrọ̀ kódà ó fa àdáńtì láì 1 million kílẹ̀ náà níwájú ọlọ́run. Kí ni ní lọ́dọ̀ bàbá lẹ̀? Kí ni ní lọ́dọ̀ ìyá lẹ̀? Kí ni èyí tó tọ́ bí wọ́n ṣe wọ́n wá ní kí n ṣe nǹkan yìí wá ṣe. Ẹ̀jọ̀ sí mi ò lọ́ ṣe wá sí i. Ojú yín ò fáyì. Ẹ̀jẹ̀ tó jáde ní ojú wọn dáadáa. Àìtẹ̀láṣẹ ọlọ́run náà pè ní nígbà tí wọ́n sọ pé òun ló bí ṣíríkù, òun ló bí pé èèyàn ń sílẹ̀ èèyàn ń sìn. Ẹni yẹn ò gbà pé aláàbò dáhùn yẹ́sọ̀ ló. Dáhùn. Ìgbà tá a wá ní wáàsí tá a ṣe kọjá, a sọ pé nǹkan méjì péré lèèyàn fi ń mẹ́ni tó ṣe nǹkan tí ò bá ti ṣojú wa. Àbá sọ bẹ́ẹ̀. Àmọ́ àwọn àgbẹ̀ iṣẹ́ mi ni o. Àwọn ìjọba ọkọ̀ pírẹ́sì rárá pẹ̀lú mi o. Ẹ sì gbàgbé ijó ẹ̀ obìnrin pé èyí tẹ́ ẹ̀mọ̀ ya ní ẹ lọ́wọ́. Ọ̀dẹ̀ yìí àtúnṣe èyí tẹ́ ẹ̀mọ̀ ya ní ẹ lọ́wọ́. Èyí tẹ́ ẹ̀mọ̀ bàbá ní ẹ lọ́wọ́. Mo fẹ́ tún ṣe ni o. Ẹ̀yin ọmọ ya ní ẹ̀dẹ̀mọ́ bàbá yín. So gbogbo àwọn tá a náwó yẹn wà láàyè àmọ̀yà a sì mọ bàbá ẹ̀dẹ̀mọ́ kìíní ti bá ń lọ. Ṣé ní káwá sí pé surgical operation ẹ̀dọ́ abẹ́ sí oye kó ẹ̀rọ ìlú bí o gbọ́dọ̀ tilẹ̀ kọ̀ mọ́ ló pẹ́ẹ́nìkẹ́ni kan tó wà bẹ́ẹ̀ wà fọwọ́ bá tàǹtàní láti kí tàǹtàní ó wà jẹ́ ìtàn ní gbèsè ó jẹ́ ìyẹn ní gbèsè tá ló dà mí torí mi ò ní rìsíìtì ẹ̀mí yìí ìtẹ̀yìn ọba bá fún ara rẹ̀ a máa ń gba rìsíìtì mi ò ní rìsíìtì ẹsẹ̀ méjèèjì tàǹtàní kí ló ń retí lọ́dọ̀ mi
ẹni tó dà yìí. Mo sọ ọjọ́ náà bàbá mi ó rántí mo ní etí ẹ̀sìn fi pọ̀ káàkiri ni pé àwọn èèyàn ò béèrè ìbéèrè tó pàtàkì jùlọ. Kálóríkálí bá wájú ta ló dá mi. Tọ́jà farabalẹ̀ dá ẹni tó dá wọn mọ̀. Ẹ̀sìn sáà ní gbogbo ayé ló máa ṣe. Orí òwò ní gbé ẹ̀tọ́ ẹni dá ẹ lọ sọ́dọ̀ ẹni tí ò dá ẹ. Àmọ́ bàtà béèrè láàpọ̀ ní ìbò ṣe wà àti ṣe bó ṣe wà inú wa dùn. Aláàpọ̀ àní ayé ìṣẹ̀lẹ̀ òun ló fa ẹ̀yìn wọn ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀yà wa yìí ìgbà tó dá wa bá a ṣe máa mẹ́rin tó dá wa òun ni bá a ṣe mọ ìyá wa. Sẹ́wọ̀n kíkí bí ìwà òṣojú wa àbóṣojú yìí ẹ má bínú ẹ̀kọ́ tó lẹ́nu ẹ̀yà yín máa mọ́ máa sọ tó fà á o mọ̀ bá wọn bá a lò o mọ̀ bá àkọ́wọ́ bẹ̀ o mọ̀ bá tó déjì o mọ̀ bẹ̀gẹ́ bí bá sí ẹran o mọ̀ bá bá sí ẹran bí wọn mú. Ìtọ́jú wọn bí ẹrù bí inú wa ìyá rẹ̀ jáde láyé. Àwọn bàbá wa rí gbogbo wọn tó wà níbi ìkó wọn tẹ̀lé rẹ̀. Ìmáàmù àgbà ló ṣe súná mi. Gbogbo yín wá lọ yẹ̀ wò. Wọ́n sì gbé mi dání láyé. Gbólóhùn kan ní ìmáàmù àgbà sọ. Wọ́n náà mọ wa yìí àti mọ̀ ọ́. Kí lè sọ? Ẹ sọ dáadáa. Sẹ́ni tó gbé ní wa fi súná mi. Ọlọ́run tí ó mọ̀ wá ni wọ́n sọ. Ó mọ̀ wọ́n. Ó ní wọ́n lọ́ àfọ́nàjà ọkùnrin tuntun ní ọmọ àti wọn mú yín jáde nínú àpòlùfẹ́ ìyá yìí látara ọmọ ọ̀sẹ̀ ẹ̀ẹ̀mọ́ kankan. Ọlọ́run àmọ́ ṣe bẹ́ẹ̀ ó lè rọ̀ ẹ́ lọ́rùn láti fẹ́ tó bẹ́ẹ̀. Ó ní fi ìmọ̀ ọmọ ìyá rẹ̀, ó ní fi ìmọ̀ ọmọ bàbá rẹ̀, ìgbàgbọ́ ló fi gbé. Kí ló fi gbé? Nǹkan méjì ni wọ́n bí ìgbàgbọ́. Nǹkan mélòó? Tá a bá ti bí méjèèjì wà á dáyà lọ. Tí méjèèjì bá ti dé wà á dábàá lọ. Tí méjèèjì bá ti dé wà á tẹ̀lé tó dáyà lọ. Nǹkan méjì. Fóònù náà wò ní nǹkan méjì yẹn la fi ń lóṣù. Gbogbo tó bá ti ṣe tí o bá ti ṣojú rẹ nǹkan méjì yẹn lọ́ọ́ fi mọ̀. Ìwà àkọ́kọ́ ẹ̀sọ́ bẹ́ẹ̀ni ló ṣe nǹkan kì í dákẹ́. Ẹ bá mi sọ̀rọ̀ náà. Ẹni ló ṣe nǹkan kì í dákẹ́. Ẹnì kan ò ṣe nǹkan ní kó dákẹ́. Pure water ní Ògbómọ̀ṣọ́ yìí wọ́n kọ́kọ́ sá yẹ sọ̀rọ̀ lò. Ìyá rẹ̀ ò dákẹ́ máa tó dàgbà. Ẹni ní àwọn ọmọdé tábà bàbá pé ìyá oníkálí ìyá wa gẹ́gẹ́ yóò pè wá sínú yàrá àyà ń lọ mọ́ mi. Kí ni yóò sọ̀rọ̀ mọ́? Èmi ni kí ni? Àti ní kọ̀ǹdíṣọ̀n kan nínú méjì. Ẹni gbólóhùn lòún ṣe nǹkan yóò pọ̀ lọ́wọ́ sí lára. Kọ̀ǹdíṣọ̀n ẹlẹ́ẹ̀kejì táàbù mọ̀ bóun ìyá rẹ̀ tó lọ. Ẹlòmíì ò ní sọ bẹ́ẹ̀ mọ́. Ó ti sùn wá. Ìdẹ̀yìn tí ìyá rẹ̀ ló kù ìyá rẹ̀ kí lẹ́lẹ́ẹ̀kejì. Ẹlòmíì ò ní sọ bẹ́ẹ̀ mọ́. Ṣé wọn pé ìdẹ̀yìn tó lóhùn ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni kò bá sọ pé má dáa lóhùn èmi ìyá rẹ̀ wàhálà ní àbẹ̀wò. Àwọn olóyè ẹbí sọ pé má dáa lóhùn nǹkan ló bí ẹ wàhálà ní àbẹ̀wò. Èyí tí ọkàn rẹ̀ fi balẹ̀ pé tí ìyá yìí sọ ló correct. Òun ní pé ilé tó sọ pé ìyá rẹ̀ ẹnu mi ò sọ bẹ́ẹ̀ mọ́. Ìgbàgbọ́ wa dé pé ìyá mi rè. Bàbá rẹ̀ yóò di bàbá rẹ̀ àtijọ́ tó ti sọ bẹ́ẹ̀. Ẹnu mi ò sọ bẹ́ẹ̀ mọ́. Ìgbàgbọ́ gbọ́dọ̀ dé bí kékeré jàmá. Ọwọ́ ní bàbá rẹ̀. Ó tán nǹkan tó fẹ́lẹ́ láti mọ ọlọ́mọ bẹ́ẹ̀. Ìdí wo la sọ pé ìkànnì ìṣe ìgbàgbọ́ dákẹ́? Pàápàá jùlọ ẹni tó bá dá ẹni tó ń sọ̀rọ̀
ẹni tí o bá ní nǹkan ò lè fún yàn tó o bá fi dá nǹkan tó ń sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ á jẹ́ kó o lágbára àti sọ̀rọ̀ dandan ni kó o sọ̀rọ̀ kó o lè dákẹ́. Àwa káàkiri gbogbo ayé àrísán àrílẹ̀ àwọn omi ara tẹ parọ́ mi yàn kẹ́yìn kan ti kílè mọ́ ẹ̀. Aláàbí kan ló sọ̀rọ̀. Ta ló sọ̀rọ̀? Gbogbo ta kàbí ni. Àtìgbà tó ti sọ kéwì ni mo dá yín. Ẹlòmí ò sọ̀rọ̀ mọ́. Ẹ bá kọ́ lọ́nà tó ń bọ̀. Àtìgbà tó ti sọ kéwì ni mo dá yín. Ẹlòmí ò sọ̀rọ̀. Ìgbà tó ta wá fi gbé yà tá a ní èyí lọ́kàn ìwé ìwé sọ̀rọ̀ ẹ̀ tá a fi gbé wà tá a ní èyí lọ́kàn. Òun náà la fi mọ ẹni tó dá wa báwo ni kí n mọ ẹ ní tí mo yẹ dáhùn. Ẹ wà á bí jẹ́ kí n lọ lóko. Ẹ̀rọ ìrẹ́lẹ̀ náà sì mọ ọmọ tó kò dé dé. Sọ̀rọ̀ yìí wà ní mọ́. Sáà ti mẹ́tò dá wa sí. Alájẹ ní gbèsè. Ọ̀dọ́ ta láti wá lọ béèrè láàfin lórí. Ọ̀dọ́ ta láti béèrè. Báwo la ṣe wá lè mú oore? Ẹ bá mi sọ. Báwo la ṣe lè mú oore pẹ̀lú tó kọ́ wa pẹ̀lú ẹ̀sìn lẹ̀? Mi ò gbọ́. Àwọn nǹkan tó ń sọ nìyẹn tó ti máa fi sọ gbólóhùn yìí ẹ̀jẹ̀ ìdílé ṣe máa ń dáhùn. Bá ti ní ẹ̀jẹ̀ àdúgbò fọlọ́hùn ẹni alhamdulillah kábẹ̀ máa tẹ̀lé àṣẹ ọlọ́run. Tí bá tún ní ẹ̀jẹ̀ àdúgbò fọlọ́hùn ẹni alhamdulillah kábẹ̀ máa tẹ̀lé àṣẹ ọlọ́run. Tí bá ti ní káwé láwà ní ẹni alhamdulillah rabbil alamin kábẹ̀ máa tẹ̀lé àṣẹ ọlọ́run ní gbogbo ọgbà. Ẹ̀jẹ̀ àdúgbò fọlọ́hùn. Ẹ̀jẹ̀ àdúgbò fọlọ́hùn. Ìyàwó jẹ ẹni tí ò bá gbòòrò. Ọlọ́run ní máa yẹ fàálù lọ́wọ́ bí àdáàbò in shakartum wa amantum wa kana Allahu shakiran alim. ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما. Sẹ́rí tawhid ẹsẹ̀ pé tawhid ẹ̀jẹ̀ sì ẹ̀kọ́ àkọ́kọ́ yẹn kíá ẹ̀ dáhùn. Tó bá bá sùn pé ẹ bá kírun ẹni tó ń kírun yẹn kí ló ṣe yẹn? Òwòrè ẹni tí ò kírun ẹni ta Kùránì ẹni tí ò ta Kùránì ẹni ṣàṣìkiri ẹni tó yára tí ó ṣàṣìkiri òbí tó tọ́ mọ́ òbí tó fọmọ́ ẹ̀ tí ò tọ́ ẹni tó yára pé àbíbí mọ̀ gógóró ẹni tó yí olè má ta tẹ́tẹ́ àwọn tí ẹsẹ̀ wò ẹni tẹ̀lébà fún nǹkan mi ẹ ti mọ̀ yàtọ̀ díẹ̀ díẹ̀ àsìkò tí ọkọ bá ń tọ́jú aya bọ́bọ̀ ò tọ́jú aya mọ́ gbogbo àṣẹ
Ẹ̀jọ̀ sí nọ́mbà 1 ẹ̀kọ́ ọ̀rọ̀ lẹ́yìn ìṣókíà ẹ sọ̀rọ̀ náà. Nọ́mbà 2 táwọ̀hì nǹkan mẹ́ta náà bẹ̀rẹ̀. Ìmọ̀ ọlọ́run kan ìṣe ọlọ́run ní àṣọ. Ẹ máa gbọ́ tọ́tọ̀ táwọ̀hì lòlò bíyà ẹ sọ lábáwá yẹn kí n gbọ́. Táwọ̀hì lòlò bíyà. Ẹ má lè fi báwò. Táwọ̀hì lòlò bíyà. Táwọ̀hì lòlò bíyà. Ẹlẹ́ẹ̀kejì táwọ̀hì lòlò bíyà. Táwọ̀hì lòlò bíyà. Ẹlẹ́ẹ̀kẹta táwọ̀hì al-asma wa sifat. Táwọ̀hì al-asma wa sifat. Ẹ̀yẹ máa wọlé àbùkù lágbáwá ni ọmọ ayé yìí sí yọ. Tọ́ba ní ìṣe ọlọ́run lọ́kàn, rúbíyà ní àwọn iṣẹ́ tọ́lọ́run ní ṣe lóhun nìkan lè wà lórí. Kí lára lọ́wọ́? Òun nìkan ló ṣe tí bá fi sọ sí kẹ́ máa sọ pé iṣẹ́ ọlọ́run kádà sánmà. Iṣẹ́ ọlọ́run. Kádà ilẹ̀. Kátẹ́kùn fẹ́ bẹ́ẹ̀. Káwọn ọ̀hún bẹ́ẹ̀. Káwọn ṣùgbọ́n á bẹ́ẹ̀. Kátẹ́lẹ̀ pẹ̀rẹsẹ̀. Káwọn òjò kalẹ̀ sílẹ̀. Káwọn pọ̀ wọ́n yẹ̀pẹ̀. Kó wá ní gbogbo oúnjẹ tá à ń jẹ. Kádáwọn èèyàn. Kó ríran. Kó má ríran. Kó gbọ́ràn. Kó má gbọ́ràn. Kẹ́yà ó lówó. Kẹ́yà ó má lówó. Kẹ́yà ó lálàáfíà. Kẹ́yà ó má lálàáfíà. Kẹ́yà ẹ̀dá ó gùn. Kẹ́yà ẹ̀dá má gùn. Kẹ́yà ó dépò. Kẹ́yà ó má dépò. Sẹ́tìdáṣẹ́ lọ́nà. Káríwé kọ́láyé. Káríwọ́ tó rà. Káríwá àti ṣe. Káríwá àti gbọ́. Oyé wa dáadáa. Àwọn ẹ̀rọ pé tàbí gbogbo bíyà. Ìmọ̀ ọlọ́kan ẹ̀kọ́ wá sí táàtọ̀ yìí ẹ̀kọ́ ọlọ́wọ́. Òun nìkan la ilaha illallah. Látara pé òun nìkan ló dá wa. Òun nìkan ní sọ wa. Òun nìkan àbíkálá yìí wa. Ó wá bí tawhid uluhiyya. Tawhid uluhiyya wọ́n pè ní tawhid ìbáadá. Kí ni wọ́n máa ń bí jàmá? Ó wá bí òun nìkan ló lẹ́tọ̀ọ́ láti gba gbogbo náà lẹ́sùn. Tó bá lóun nìkan ló dá wa, òun nìkan ló jọ́sìn jọ́sìn. Òun nìkan ló tọ́ka gbọ́rọ̀ sílẹ̀. Òfin rẹ̀ lòfin, àṣà rẹ̀ làṣà, èèwọ̀ rẹ̀ lèèwọ̀, ẹ̀tọ́ rẹ̀ lẹ̀tọ́. Sóyè wa jàmá. Ẹ̀jẹ̀ wá fún yín ní àpẹẹrẹ ọ̀kan kátó lọ kí ìtura bá sùn. Tí wọ́n bá ní Nàìjíríà bàjẹ́, lára tó ba Nàìjíríà jẹ́, òun ní pé a ò jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ ó jìyà mọ́. Mo kọ̀ fún yín ní ẹ̀yọ kan ní. A ò jẹ́ kí ìjà mọ́. Tó bá ní a ò jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ ó jìyà mọ́, ẹ wá bẹ̀rẹ̀ pé àwọn wo ni ò jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ ó jìyà? Torí tí òfin bá wà tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ jẹ ìyà, ẹni tó bá tó fẹ́ ṣe owó èsì yóò wádìí kí ló ṣẹlẹ̀ sẹ́ni tó ṣe lánàá. Tẹ́lẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní jíyàn lẹ́sìn, wọ́n máa kọ́ wádìí nípa ẹni tó jíyàn lé lánàá, wọ́n á ní kí ni wọ́n ṣe. Ẹni àkọ́kọ́ mo fẹ́ ka àwọn èèyàn bíi 5 tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ jíyàn látara ọ̀rọ̀ tàbí gbogbo àwọn tí wọ́n fẹ́ sọ yẹn aláìmoore wọn. Aláìmoore látara pé wọ́n tẹ̀lé àṣẹ dání. Ẹni àkọ́kọ́ tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n arrest èèyàn, ẹ̀yin tẹ́ wọ́n sáré lọ́gbà bí ìgbé ẹ̀yin ẹni àkọ́kọ́.
شفاعة سيئة يكون له كفل منها gbogbo ẹni sáré ló gba ẹlọ síbẹ̀ fáwọn ẹ̀dá tó ti dá àwọn kan lóró tẹ́ ẹ̀ wá ní kíyàwó jẹ́ ẹ̀yìn tó dènà nínú náà oríṣiríṣi ìsìnkú náà ṣàfà àtẹnásánà wa ìsìnkú dáadáa wa àwọn ẹnìkan ó ṣe pa wọn lọ́wọ́ nìkan wọ́n wá kéde oró ọlọ́pàá wa mú ẹ̀yin lè lọ lè lóyún kẹrẹ lọ lè gbé owó lọ lè gbé agbára ìjọba lọ lè lo ipò lè lo sọ̀rọ̀ ní èèyàn tẹ̀yẹ tẹ́ ò dé kí á jẹ ẹ̀yin nọ́mbà wán ní tí ó di àyè gàgà lórí ìdàgbìyà ọ̀hún. ẹni kejì tí ò dé kí á jẹ ẹlẹ́sẹ̀ lọ́lọ́pàá fún ara rẹ̀ ẹ̀wọ̀n bàbá wa dáadáa irú wọn pọ̀ mo ní ọlọ́pàá lọ́rẹ̀ kàsí máa tẹ̀ lórí rẹ̀ kò tẹ́ wá ẹ̀ lábẹ́ ẹ bá ń kó lọ́lọ́ ìyá jẹ́ o oríṣiríṣi ara ló ṣẹlẹ̀ sí àwọn eléyìí ẹ̀ ń bá ti bẹ̀rẹ̀ bá ní lọ́lọ́ sí o ti kúrò ní ọlọ́pàá sí ìbá àwọn ẹjọ́ tó bá complex ọ̀nà bí torí òṣòro náà tó lè gbàgbé mo kọ̀ bẹ́ẹ̀ dáa ní ní ọlọ́pàá tí wọ́n wá olóhùn bàbá wa wọ́n pọ̀ aláburú náà pọ̀ kí ló aláburú máa ń ṣe wọ́n jí 100,000 rẹ̀ ó lọ police station wọ́n jí 100,000 mi owó àpàdé àgbákò ọlọ́pàá onígbà tó ń jí ṣe owó aláburú ní ibi ṣe mi ó ní ẹ̀kọ́ kọ́lẹ̀ tí wọ́n ṣe máa ń incident máta ní àgbà tó fi 10,000 lẹ̀ owó tó jí ó lè lò ó tún ṣe tó sọ fún ẹgbẹ́ ṣọwọ́ mi ní ìbèrè kò sí mọ́tò ó tún fi 20,000 lẹ̀ fún ẹgbẹ́ owó tó jí ó lè lò ẹ bá wá ká ẹni yẹn mọ́ bẹ́ẹ̀ wọ́n rí evidence bẹ́ẹ̀ ní ìkọ̀kọ̀ yìí ìgbàlá náà tí mo rí nínú Nigerian police ní pé ọlọ́run bless wa with intelligence àfi tó lọ́wọ́ ọba fẹ́ mú ẹ tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ gbàgbé agbára tó ní àtàgbára tó ní tọ́ba tí.
ẹwà gbàgbọ́ káwá ti kí á sùn náà. ẹwà gbàgbọ́ láyé ìlú fún lọ́wọ́ ìrẹ́ mọ̀ fún wọn. ọ̀dà abájú sàrà àwọn àwọn ọmọ mọ́sálásí bí káwá kí ọmọ mọ́sálásí bí ní sáà ọlọ́pàá